òun pẹ̀lú ọ̀sẹ̀ yọ kò sẹ́ni tí ò bá káyọ̀ tó mọ ní industry náà kò sẹ́ni bọ́ọ̀dì tí ó mọ̀ ṣe pé industry wa yìí ṣàkóso àjọ máa ń ṣe landlord meeting ni. kò lè tó bá kọjá ní ìrírí mọ́tò ọ̀sìn rẹ̀. ẹ̀yin èèyàn wa ọmọ àtúntì ṣẹlẹ̀ báyìí o àdó olóró ọ̀rọ̀ lámà ló tún já balẹ̀ báyìí lórí ọ̀rọ̀ tó wà láàrin Emmanuel Austin ìyẹn Austin Emmanuel pẹ̀lú Ibrahim Ìtẹ̀lẹ̀ the Icon. Ìkànnú àwọn tí wọ́n jẹ́ producer Razak Ojolowo ti gbáyé mọ̀ sí Embassy ó mà ti jáde tán lórí ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n jọ ṣe papọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ amóhùnmáwòrán kan. arákùnrin ọ̀hún bu ẹnu àtẹ́lu ìwà tí Ibrahim Ìtẹ̀lẹ̀ tí ó wù wípé irúfẹ́ ìwà báyìí kì í ṣe irúfẹ́ ìwà tó yẹ kí wọ́n máa bá lọ́wọ́ ẹni tí ó bá pera rẹ̀ ní ọmọlúàbí o. Ó ní wípé Ibrahim àti Austin Emmanuel òun náà ni gbogbo ayé mọ̀ wípé wọ́n ti jọ wà dáadáa tẹ́lẹ̀ tó di pé ohun gbogbo dàrú kí ó tó rí bí ó ṣe rí o. arákùnrin yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ló ní òun àti àwọn tó kù ni àwọn tí ń rí gbogbo fọ́nrán tí àwọn ènìyàn ń ṣe síta tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kò tẹ̀ yẹ kí wọ́n máa bu ẹnu lu Austin Emmanuel náà ń gbé ẹnu wọn sọ̀rọ̀ o. Ó ní kìbàjẹ́ pé bóyá Ibrahim ìyẹn Ìtẹ̀lẹ̀ ó ti sọ pé bóyá òun àti Austin àwọn jọ ṣọ̀rẹ́ rí gbà kan ṣùgbọ́n àwọn ò jọ ṣe mọ́ sìn. Ó ní wípé ọ̀rọ̀ yìí sì dùn sọ ju pé bí ó ṣe kọ̀ jálẹ̀ tó ní àwọn ò jọ ṣọ̀rẹ́ rí. Ó ní wípé ìdánwò ńlá kékeré tí ó ra bá àwọn méjèèjì ọ̀hún òun náà ló jẹ́ káwọn mọ irúfẹ́ èèyàn tí ìkọ̀kan náà àwọn méjèèjì jẹ́ o. Ó ní wípé àdánwò kékeré yìí náà kọ́ ló wá jẹ́ kí ó jẹ́ kí Ìtẹ̀lẹ̀ kí ó wá kọjú ọ̀gbìn wípé òun àti Austin Emmanuel àwọn kì í ṣọ̀rẹ́. Bẹ́ẹ̀ ló sọ pé tí ìyà kékeré bá ń jẹ ni ìyà ńlá bá ń jẹ ni kékeré àtún máa gbé ní sọ́lẹ̀ o. Ló tó bá ti wà tọ́ sí gbogbo ẹnu èèyàn kì í ṣe bí àǹtí Sídí ìyẹn Kẹ́mi Àpèsè Kẹ́mi tí ó ní gbọ́ orí ẹ̀rọ ayélujára tó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé sí ọ̀gbẹ́ni Austin Emmanuel o. Kódà oníwàgbà ẹlẹ́yìn náà gba tiẹ̀ ẹ jẹ́ kí n máa nà ń bẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ fún yín lórí ọ̀rọ̀ tí arákùnrin ọ̀hún ṣàlàyé. Ó ní gbogbo apáta la mọ̀ wípé Austin Emmanuel náà ni king ní àsìkò tí ìgbà rẹ̀ tí ó sì ń jó wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́wọ́ yìí wípé gbogbo èèyàn ló mọ̀ wípé tí wọ́n bá fi Ìtẹ̀lẹ̀ àti Austin Emmanuel sẹ́gbẹ̀rẹ̀ wọn lórí òṣùwọ̀n gbogbo la mọ̀ wípé Austin Emmanuel tẹ̀wọ̀n ju Ìtẹ̀lẹ̀ the Icon lọ ní gbogbo àwọn àsìkò yìí. Ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ti ń bu ẹnu àtẹ́lu Austin Emmanuel lórí ẹ̀rọ ayélujára ó ní pé kí wọ́n lọ rèé so eyín agbéjẹ́mọ́wọ́ o kán lọ rèé jókòó torí wípé ìdánwò kékeré yìí kan ló máa fà tí ẹ fi wá máa sọ Austin Emmanuel di ẹni yẹpẹrẹ. Bẹ́ẹ̀ lọ́kùnrin sọ pé àdántán ni kọ́lọ́run má jẹ́ àrí o wípé kò sí ẹni tí irúfẹ́ nǹkan báyìí yóò lè ṣẹlẹ̀ sí. Ó wá kúrò lórí yẹn ó mẹ́nu ba ọ̀rọ̀ Aisha. Ó ní tí ẹ bá lọ rèé wo gbogbo àwọn ọ̀rọ̀ tọ́lábìnrin yìí ti ń sọ ẹ rí wípé Aisha gbìyànjú láti tó padà sí orí ẹ̀rọ ayélujára ní gbogbo àwọn ọ̀rọ̀ àdánù tí wọ́n ní ó ń ti ẹnu Aisha jáde o. Arákùnrin yìí ṣe lálàyé ìyẹn Aisha Lájí ó ṣe lálàyé pé òun àti Austin Emmanuel àwọn òòjọ́ wà kankan tí ọ̀rọ̀ yìí di ó dáyán pọn mìíràn nílẹ̀ lọ́sẹ̀ tó kọjá tépè pọ̀ lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n arákùnrin tí orúkọ rẹ̀ jẹ́ Razak Ojolowo ti wá jáde tán o. Ó ní àsìkò tí ọ̀rọ̀ yìí sì ń já ràn-ìràn nílẹ̀ ìyẹn tí àwọn méjì sì jẹ́ olólùfẹ́ ara wọn. Ó ní òun àti ẹni tí Aisha Lájí gbalé lọ́wọ́ ẹ̀ ní Ọ̀tà nígbà náà pé àwọn dìjọ máa ń ṣe landlord association meeting ni pé kò dé sígbà tóun bá kọjá níwájú ilé ọ̀hún tóun kì í bá mọ́tò Austin Emmanuel níta tó túmọ̀ sí wípé òrèkóòrè àtìgbàkígbà òun ni Aisha Lájí pẹ̀lú Austin Emmanuel ni wọ́n jọ máa ń wà papọ̀ tó jẹ́ pé ṣàṣàlẹ́ni tó ń ya eré fíìmù nígbà náà ṣàṣà nínú àwọn tí kò mọ̀ pé àwọn méjèèjì wọ́n dìjọ wà wọ́n dìjọ ń wọlé wọ́n ń wọ̀de wọ́n ń ṣe tòtò mẹ́lẹ́tò. Ṣùgbọ́n àdántán àti àdánwò kọ́nà má jẹ́ kárí kọ̀ọ̀kan nú ẹ̀ o. Òun ló fà á tí Aisha Lájí fi fẹ́ yọrùn wípé òun àti Austin Emmanuel àwọn òjò ní nǹkan papọ̀ rí. Ṣùgbọ́n ó ní òun lè fọwọ́ sọ̀yà pé àwọn méjì ti fẹ́ra wọn rí dáadáa tí kìí ṣe pé ìgbà kékeré gan. Ṣùgbọ́n wọ́n ní ìkànsẹ́ ìkàmọ̀dúnṣẹ́ ojú olóko rèé kùndùkùndù yìí wọ́n ní ṣé ó ṣeé ṣe kí Austin Emmanuel kó wá parọ́ mọ́ gbogbo àdúró èèyàn tí wọ́n ní ó fi ẹ̀sùn kàn ní àsìkò tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún un. Ọ̀gbẹ́ni Razak Ojolowo ti wá sọ ọ́ wípé Austin Emmanuel kì í ṣe ní àbùkù bẹ́ẹ̀ ni kì í ṣe ní àrífín lẹ́nu ẹnikẹ́ni. Kódà Kẹ́mi T gan kọ̀lẹ́tì o. Ó ní gbogbo àwọn àsìkò yìí pé Kẹ́mi T pé make-up artist lásán ni nígbà náà pé àwọn àsìkò kọ̀ọ̀kan máa ń fi ń ṣọ́ọ̀kì fíìmù pé kán assist ògo tìwọ́ náà kán lè máa jáde díẹ̀díẹ̀. Ó ní gbogbo àsìkò tó ń sọ ìwọ́n kì í fowó pe Kẹ́mi T o pé ibi kan máa ṣe showface waka pass
òun ló ń ṣiṣẹ́ ti wá rí wípé igi mú jìnnà sórí láàrin òun pẹ̀lú Austin Emmanuel bí ó ṣe ń sọ àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé sí Austin Emmanuel ó ní àsìkò yìí gan gbogbo wa la mọ̀ wípé àrárán bọ́ǹbù lọ́wọ́ ni ọ̀rọ̀ Ògo Ìtẹ̀lẹ̀ àti Austin Emmanuel wípé àsìkò tí ọ̀rọ̀ wa ti di yánpọnyánrin yìí òun wá ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní yà lẹ́yìn ẹ̀ pé lóòótọ́ ayé kì í fẹ́ bá aládánwò ṣe o ṣùgbọ́n kò sí bó ṣe lè wò kó rí ojú tó ti mọ ni kò lè sọ pé òun ò mọ ni mọ́ arákùnrin yìí sì ń tẹnumọ́ pé tó bá jẹ́ wípé Ìtẹ̀lẹ̀ The Icon sọ pé àwọn jọ wà nígbà kan rí àwọn òjò símọ́ nísìnyí oníṣẹ́ ni pé lè ṣì dùn gbọ́ létí ju pé bí ó ṣe wá deny wípé òun àti Austin Emmanuel àwọn òjò wà papọ̀ rí bẹ́ẹ̀ ni àwọn òjò ṣe nǹkan kan tó jọ bí àṣepọ̀ rí tó wáyé lẹ́yìn pé ọ̀rẹ́ iṣẹ́ nìkan làwọn ó yẹ ká sáré bọ́ sí comment section káwọn tí àwọn ènìyàn tí wọ́n sọ síbẹ̀ ẹnìkan àṣẹ góńgó Ayọ̀mídé Isaac ó ní pé gbogbo ara mọ̀ pé tí àlọ́ bá jẹ lọ ààbọ̀ náà ó máa ń jẹbọ ní arákùnrin ló ṣeé ṣe kí Austin Emmanuel náà ti ṣerúfẹ́ nǹkan tí Ìtẹ̀lẹ̀ ṣe fún yìí fún èèyàn kan rí nígbà kan ló jẹ́ kí ẹ̀san wá ké lórí tiẹ̀ náà ẹnìkan tó rúkọ rẹ̀ jẹ́ Joseph Ajíbọ́lá Ògúndèjì ó ní thank you sir Mr Peacemaker Mr Òjòlówó ẹlòmíì náà rí Ọlálérè Jayé Lẹ́kan ó ní gbogbo wa pátá tí a wà ní ayé tí a sì ń mí tí èmi ń bẹnu wọn gbọ́dọ̀ mọ̀ pé 5 and 6 òun ni Ìtẹ̀lẹ̀ àti Austin tí ìgbín bá fà ìkara wọn máa ń ṣe kíni ó máa ń tẹ̀lé ni pé àwọn èèyàn ò ṣe gbìyànjú kí wọ́n wádìí ohun tó dá ìjà òun gangan sílẹ̀ kó wá tó di wípé Ìtẹ̀lẹ̀ ó wá ń deny wípé òun àti Austin Emmanuel àwọn kì í ṣọ̀rẹ́ àwọn kì í jọ jáde papọ̀ bẹ́ẹ̀ náà ni ẹnìkan Adéníyì Adéwùmí ó ní Austin Emmanuel máa ń fi gbogbo ìgbà rẹ́rìn ni tó túmọ̀ sí gbogbo àwọn tó ti ń fi àsìkò máa rẹ́rìn yìí oró ń bẹ́nu wọn o ó ní kí Ìtẹ̀lẹ̀ kó ṣọ́lẹ̀tẹ̀ kí ilẹ̀ kó má bàa yẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ o eléyìí ni òun ti sọ tẹ́lẹ̀ pé ìjà kan wà láàrin wọn ìyẹn Red Millips ni o ó ní ìjà kan ti wà láàrin àwọn méjèèjì yìí tẹ́lẹ̀ tí kì í bá ṣe bẹ́ẹ̀ kí wá ní tó fà á tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dá wàhálà sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára gbogbo àwọn tí wọ́n ń dá sọ̀rọ̀ yìí tí kò yẹ kí wọ́n dá sí kí wọ́n gbé gbogbo ẹnu wọn sọ̀hún pátá Àjíà Adétọ́lá Adépọ̀jù ni ẹ jẹ́ kí wọ́n gbìyànjú kí wọ́n bá wọn yanjú aáwọ̀ ọ̀hún ní tùbínùbí kí àlàáfíà kí ó lè jọba ẹ wo ẹ̀yin ará èyí lánàá kásáré mú wá fún yín pé jẹ́ pé àtúrí gbọ́ ló níyàjú. Subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.